Ẹ̀yin èèyàn lé èyí tún lè lágbára o, èyí tún lè o nígbà tá. Wọ́n ní àǹtí wa Tóbi, wọ́n ní ṣe ni wọ́n sọ wípé ẹjọ́ tí gbogbo àwọn olórí yìí ń rò wọ́n ló ti tó gẹ́. Wọ́n ní tí wọ́n bá fẹ́ kúrò nínú pálásì kábíyèsí kan kó ẹrù wọn kan jáde, kan lọ sílé tí kábíyèsí rà fún wọn. Wọ́n ní ẹni tó tọ́ láti wọ́n ní nǹkan tá a gbọ́ àlẹ́gílì pò sọ nìyẹn o. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ àlẹ́gílì pò sọ nìyẹn o. Wọ́n ló ní ẹni tó tọ́ láti wà nínú pálásì lòun àti Queen Naomi nítorí àwọn ti bímọ fún kábíyèsí. Wọ́n ní torí pé ó ní àwọn yòókù ariwo lásán ni wọ́n mọ̀ ọ́ pa. Wípé so kan kẹ́rù wọn kan gba ilé tí kábíyèsí rà fún wọn kan gbà lọ. Ẹ̀yin èèyàn lé allegedly ni nǹkan tá a gbọ́ lórí social media làwa Torchlight. Wọ́n ní àwọn olórí yìí wọ́n find it easy pẹ̀lú ẹ̀. Wípé ṣe ni gbogbo wọn ń bínú sí ọ̀rọ̀ tí olórí Tóbi sọ. Ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ìgbà tí a gbọ́ wípé olórí Tóbi sọ̀rọ̀ yìí ó yà wá lẹ́nu. Wípé kí ló dé? Ṣé olórí Tóbi wá ń fi ọmọ bú Dr. Elizabeth ni àtàwọn tó kù? Wípé ṣé bí Ọlọ́run ló ń fúnyàn ní ọmọ? Wípé báwo ni olórí Tóbi ṣe máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Allegedly o bá ṣe gbọ́ o. Wọ́n ní ṣe ló ní àwọn tó kù kan move lọ sí ilé tí kábíyèsí rà fún wọn o. Wípé nítorí òun àti Queen Naomi làwọn deserve láti wà nínú palace yẹn. Kò sí ẹnì kankan tó deserve láti wà nínú palace yẹn ju àwọn méjèèjì lọ. Ó ní kí gbogbo àwọn olórí kí wọ́n máa múra láti kúrò nínú palace o. Ó nítorí pé wọn ò lẹ́tọ̀ọ́ láti wà nínú palace ju òun àti Queen Naomi lọ. Ó ní gbogbo wọn ń rojọ́ òun, wọ́n ń sọ̀rọ̀ òun. Ẹlẹ́nu ló lẹ́nu ẹ̀. Ó ní nǹkan tó bá wù wọ́n kàn fi ẹnu sọ. Allegedly bá ṣe gbọ́ o. Ó ní ẹnikẹ́ni tó bá wù nínú wọn, ó ní wọn bá fẹnu wọn gún títì, ó ní kó kàn. Ó láwọn lọ lẹ́nu wọn. Ó ní ṣùgbọ́n fẹ́ sọ fún wọn wípé kò ní better chance nínú palace yẹn ju gbogbo wọn lọ. Ó ní nítorí pé òun ti bímọ fún kábíyèsí. Ó ní òun dẹ̀ ní ibùjókòó níbẹ̀. Ó ní nǹkan tó bá wù wọ́n náà lè fẹnu wọn sọ. Ó ní nítorí pé àwọn náà lẹ́nu wọn. Ó ní ṣùgbọ́n gbogbo ẹjọ́ tó ń wí yẹn kí wọ́n kó gbogbo wàhálà wọn kan kó lọ síbi tí kábíyèsí rà fún wọn kó lọ máa gbé bẹ̀. Wípé lẹ́jọ́ ni wọ́n, wípé wàhálà wọn ti pọ̀ jù. Ó ní àwọn méjì péré ni ó jẹ́ ìyàwó kábíyèsí nísìn. Ó lóun àti Queen Naomi ni. Pé gbogbo àwọn tó kù ó ní kó lọ síbi tí kábíyèsí rà fún wọn kó lọ jókòó síbẹ̀. Ó ní wọ́n ń ṣe ìyàwó kábíyèsí. Ó láya baná jẹ́ ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé èyí tún lágbára. Olórí Tóbi allegedly bá ṣe gbọ́ ipò sọ nìyẹn. Ó ní gbogbo wọn ó náà ń jealous òun. Ó léwu owú ló fẹ́ pa wọ́n. Ó ní nítorí pé òun bímọ fún kábíyèsí wọ́n ń sọ̀rọ̀ òun. Ó ní gbogbo nǹkan tó ń sọ lòun gbọ́. Ó ní bòun ò kíá. Ó ní kán wá bí lọ jókòó sí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn o. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa. Bí mo ṣe sọ fún yín alleged ni o. Mi ò bá kábíyèsí gbé inú palace, mi ẹ̀dẹ̀gbá tó gbé ilé ibi tó ń gbé. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa Torchlight sí. Ẹ̀yin náà mọ̀ pé
kì í ṣe ní ni a ti gbọ́ tí olórí Tóbi ń jáde tí ó ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú palace. Ṣùgbọ́n nígbà tá a gbọ́ tí àwọn olórí tó attack, a ní ká mú wá fún yín allegedly. Gbogbo etí tó ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá wa rajà ní collection center store. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ẹ jẹ́ ká polówó fún collection center store. À ń ṣe advertisements fún collection center store. Ẹ bá wọn ra bàtà láti size 8 sí dé 14. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta sandal, wọ́n ń ta shoe, wọ́n ń ta gbogbo bàtà tí ọkùnrin ń wọ̀. Tẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ẹ kọ̀ sí wọn, Italian shoe ni wọ́n ń ta bàtà tó yẹ pé tẹ́ bá ti fẹsẹ̀ sí ó máa já, tẹ́ bá ti fi tẹ̀lẹ̀ ilẹ̀ máa pẹ́pẹ́pẹ́. Wọ́n ń ta bag, fashion bags, designer bags, gbogbo ẹ̀ ni wọ́n ń ta. Wọ́n ń ta 18 karat gold, wọ́n ń ta 14 karat gold. Ẹ kọ̀ sí wọn ní collectioncenterstore@gmail.com. Ẹ má gbàgbé kẹ́ ẹ kọ̀ sí wọn ní collectioncenterstore@gmail.com. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advertisement fún Royal Beauty and Goods. Royal Beauty ń kí yín o, ó ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Ó ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Ó ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Royal Beauty store ń kí yín o. Ẹ̀yin ará ilé, ẹ ra fìlà ní Royal Beauty. Fìlà wọn ó ṣá brabra. Tẹ́ bá dé báyìí sí ẹni native, ẹ máa dàbí queen. Ẹ̀yin náà ẹ wo white, ẹ wo blue, ẹ wo black tí wọ́n ń tà. Iṣẹ́ ń bẹ nínú fìlà yìí. Ẹ ra fìlà. Wọ́n fìlà wọn yìí ó skẹtẹ̀ntẹ̀, ó ti lọ wà jù. Tẹ́ bá dé sáṣọ, kò bá jẹ́ agbádá, kò bá jẹ́ skirt and blouse, kò bá jẹ́ native, kò bá jẹ́ kaftan, gbogbo ẹ̀ rẹ́gí ló máa ṣe. Ẹ kàn sí wọn ní royalbeautygoods@gmail.com. royalbeautygoods@gmail.com. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láláì. Bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God Almighty will bless you all.